9. Ìbà Olódùmarè, ìbà gbogbo àjọyìn lọ. Kí gbogbo ọmọ káàrọ̀-o-jíire pátápátá ní kíkí tó lọ́lá dò wípé ẹ̀làbọ̀rú, ẹ̀làbọ̀yè, ẹ̀làbọ̀ ìbọ̀ ṣíṣe. Kí ni tí mo fẹ́ ká tún jọ gbé ní àkókò yìí? Kí n tó sọ tí mo fẹ́ sọ, ẹ jájọ wo fídíò yìí. Bí o bá sọ lámù àmọ̀ ni àwọn eléégún làbà tẹ̀lé. Bí o bá sọ lámù àmọ̀ ni ẹ̀sìn máa wọ bàtà láwọn máa ṣe. Bí o bá sọ lámù àmọ̀ ni Ògúndélé làwọn máa jẹ́. Bí o bá sọ lámù àmọ̀ ni Ògúngbèmí làwọn máa jẹ́. Bí o bá sọ lámù àmọ̀ ni Èṣùwùmí làwọn máa jẹ́. Bí ó bá sọ lámù àmọ̀ ni ẹ̀sìn kẹsìn làbá máa ṣe. Aláhùmá ya Rọ̀bì sọ̀lẹ́ àlámù ọmọdé wá ṣe yí di sàdáàtì nàbí yí Muhammadi. Ṣé rí ní tí mo kàn fẹ́ sáré sọ ní ṣókí? Ó ní ọ̀rọ̀ dìdìrín eléyìí tó sọ̀rọ̀ tán ìyáfà yìí. Orin tí dìdìrín yìí kọ yìí, orin tó jẹ́ wípé wọ́n kọ́ wọn gbà táwọn kékeré ní o, tí ó gba náà mọ tínú wọn mọ dùn táwọn mọ kọ́ tán fi kọ ẹ̀yìn wa sí àbọ̀wálà bàbá wa. Bí ò bá sọ lámù àmọ́ ni àwọn eléégún làbà tẹ̀lé àwọn orin kórin tí wọ́n fi kọ ẹ̀yìn wa sí àbọ̀wálà bàbá wa ni. Ẹ wá jẹ́ ń bí dìdìrín léèrè tó ní Ògúndélé làwọn ò bá wọn jẹ́. O ò lè jẹ́ Ògúndélé, o ò lè jẹ́ Èṣùgbèmí, ó kàn bá bàbá rẹ̀, àmọ́ ò lè jẹ́ Muhammadu Sulikifli. O ò lè jẹ́ Ògúndélé, o ò lè jẹ́ Ọ̀ṣunwandé, àmọ́ ò lè jẹ́ Zulikifli. O lè jẹ́ Muhammadu Abdullahi, o lè jẹ́ Muhammadu kìnìkan, Muhammadu Igba. O lè fi Muhammad ti orúkọ rẹ̀, o ò lè fi Ògún ti orúkọ rẹ̀. O ò sàì tí mo kórìí rẹ̀ ní ògbé. O ò sàì tí mo kọ́ mọ̀ àlè ní ọ́. O ò lè fi Ògún ṣe kìnìkan kún orúkọ rẹ̀. O lè fi Ṣàngódélé kún ọkọ rẹ̀, àmọ́ o lè fi Abdul ẹrú kún ọkọ rẹ̀. Ẹrú ní òsèkú. O lè máa jẹ́ ẹrú Allah, o lè máa jẹ́ ẹrú Ṣèyí fún mi, ẹrú Wandé, ẹrú Múyìwá. Kí ló dé àgọ́ báyìí? Ó ń sọ wípé àwọn eléégún lẹ̀ bá tẹ̀lé, tó bá ṣe Ọlá Muhammad ni àwọn kìnnìkan lẹ̀ bá ṣe kìnnìkan. Táwọn ló gba ayé jẹ́ tó Muhammad mi ò tí rí nínú àwọn atrocities tí Muhammad commit, tí wọ́n fi ọwọ́ bò fún wa nílé kéwú. Àwọn irọ́ òfò tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí wọ́n pa fún wọn gbàtà wà nílé kéwú. Gbogbo àwọn ọ̀rọ̀ àṣírí ló wá ń tú jáde yìí. Àwọn ọ̀rọ̀ tí táàkánú Al-Qur'an tó yẹ pé gbà tí òye wá dé, tí Olódùmarè mí sí wa táwọn ọ̀rúnmọlẹ̀ dé, tí ó fẹ́ gba ìlú wọn padà. Lọ́lọ́run wá ní káwọn fúnra wọn máa bá pàdé náà Al-Qur'an tí òye yẹn dé tọpọlọ yẹn ṣí, làwọn bá àwọn ọ̀rọ̀ yẹn pàdé náà Al-Qur'an. Ẹ lè mọ jẹ́ Usman Zunuraini. Kí ni túmọ̀ ní Zunuraini? Onímọ̀lẹ̀ méjì. Bó ìmọ̀lẹ̀ àtùpà àti kándù ni àbí ìmọ̀lẹ̀ bọ́ọ̀bù àtẹ̀wò. O ò lè jẹ́ Ògúndélé, àmọ́ o lè jẹ́ Àgàsọ̀. O ò lè jẹ́ Ògúndélé, o lè jẹ́ Ajára, Àgàsọ̀. Igi. O ò lè jẹ́ Ògúndélé, o ò lè jẹ́ Ṣàngówándé, àmọ́ o lè jẹ́ Miftau, Kọ́kọ́rọ́. O ò lè jẹ́ Ṣàngówándé, àmọ́ o lè jẹ́ kí ló ti pè Shahadat, certificate. Kí ló jẹ́ ìrònú? Bàtà àwọn tó ń ṣe. Shahada, certificate. Kí ẹ mọ̀? Ó mà ṣe o. Ó dà ìwọ dìdìrín tó sọ kí ni túmọ̀ Muhammad gẹ́gẹ́gẹ́gẹ́. Sẹ́bà tí ẹ̀ mọ̀ túmọ̀ Ṣàngódélé, a mọ̀ túmọ̀ Adéwàndé, a mọ̀ túmọ̀ Èṣùbí. Kí ni túmọ̀ Muhammad gẹ́gẹ́gẹ́gẹ́? Muhammad sọ túmọ̀ rẹ̀ fún wa ní Yorùbá. Allah ẹ sọ túmọ̀ rẹ̀ fún yàrá ní Yorùbá. Ẹ má tú Allah, ẹ má tú ní Ọlọ́run o, ẹ má tú ní Olódùmarè, ẹ sì má tú ní adániwáyé, ẹ tú gẹ́gẹ́gẹ́gẹ́. Kí ni túmọ̀ Allah? Kí wá ní túmọ̀ Muhammad? Ẹ sọ túmọ̀ ẹ̀. Wọ́n sọ̀rọ̀ ní Azizi alágbára.
Abdulaziz ẹrú alágbára. Ẹrú lásán lásán. Ẹrú. Àwọn yẹn ká nírònú. Ẹ jẹ́ ká máa tà ń ṣe. Ẹ jẹ́ padà sílé.